ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀. Ẹni tó fẹ́ ìyàwó 2, 3, 4, 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó nífẹ̀ẹ́ ara ẹ̀. Ohun mo mọ̀ lọ́jọ́ alẹ́ tó ṣe pàtàkì ni pé olóbìnrin kan á jẹ oúnjẹ àjẹkù. Torí ìgbà tí ìyàwó bá fẹ́ laṣọ lọ́jọ̀jọ̀ ọmọ, gbogbo àwa tá ń kọ́lé, tá ń ṣe géètì sí, tá ń wà ní fíjìsì, tá ń wà ní ibi pàtàkì táwọn ọlọ́lá wà, tó bá pẹ́ bóyá a sì máa nídìí ibi tí ẹrù ogi ẹmu kọ́ àárọ̀ wà o. Torí bọ́ gbọmọ ọ̀dọ̀ fún ẹbọ ń san 1 mílíọ̀nù fún, kò lè dàbí ẹ̀jẹ̀ tiẹ̀ gangan. Nítorí wípé a kì í dàgbà ká má dàgbà síbì kan. Èèyàn á dàgbà ńgbà míì á dàgbà sójú, èèyàn á dàgbà ńgbà míì á dàgbà sí kórìn, á dàgbà sẹ́sẹ̀. Láti bọ́ sí kíṣìnì ó lè gbà ní wákàtí kan. Mẹ́ran mẹ́wàá bá wà nínú pọ́ọ̀tù ọbẹ̀, ọmọ ọ̀dọ̀ àánú ẹ̀yọ kan ló kù o. Ẹni tó dàgbà sójú tó fẹ́ kí gbogbo agbègbè ẹ̀ kó jẹ́ pé ìmọ́tótó ni, ìgbà tí kò ríran ọmọ ọ̀dọ̀ lè fi pò kó fi gbé oúnjẹ wá fún, kò ríran rí mọ́. Tèmi bá dàgbà tí ń bá wọ age of 75, ó sì wù mí kí n ní ọmọ ọdún 3 sí 4 lọ́dọ̀ àti ìyàwó kékeré tó máa tọ́. Kí nìdí ni wípé ìyàwó tó fẹ́ gbẹ̀yìn àtọmọ kékeré yẹn máa bá rẹ́ni bá sọ̀rọ̀, ọ níbi tó bá pẹ́ lẹ́nu ìtọ́ akémọ̀yán. Akémọ̀yán. Béèyàn kò bá rẹ́ni bá sọ̀rọ̀, tágbà bá dé, ó máa ń tọ̀nù ọpọlọ sí nǹkan míì. Àwọn adẹni tó ń wò sú. Tá a bá ṣíà ọpọlọ pẹ̀lú èèyàn, téèyàn bá dá wà níbì kan fún 24 hours, èròkérò á wá sọ́kàn ẹ̀hún. Ṣùgbọ́n kúrò ńbẹ̀, dìde, ìyàwó kékeré tó fẹ́ yà máa sọ pé má bá mi pa o, ẹ jẹ́ kó ti ọmọ mi ìbí ẹ o, ẹ jẹ́ kó bá mi tọ́jú ọmọ mi yìí o. Ṣùgbọ́n wọn náà má mú kúrò o, wà náà mú mọ́ra torí pé o fẹ́ kó ṣe gbádùn ẹ̀. Ìyàwó kékeré yà máa gbádùn. Bí ẹ wo bàbá wa Ọkọ́yà, ẹ wo bí Fọláṣadé ṣe ń tọ́jú ẹ̀, Eleganza, ẹ wo bó ṣe ń mú lójú tó ń mú nímú. Ta ló lè wá gbówó fún bàbá Ọkọ́yà tí Fọláṣadé Eleganza bá wà ńbẹ̀? Tí ò ní gbogbo Fọláṣadé wá o, nítorí pé ó ṣe àpọ́nlé, ó ṣe gbogbo ohun tó yẹ kí arábìnrin gidi ṣe fọ́kọ. Ó gbọ́dọ̀ jèrè ọkọ. Tẹ́nìkan làjọ kò síbi kankan ní ẹjẹ́ ìwọ náà nǹkan. Mi ò ṣàṣìṣe pé mo fẹ́ ìyàwó tó pọ̀ o, torí ohun tó wù mí ni. Ọwọ́n ìyàwó mi lójú gbogbo àgbáyé tí gbogbo ayé gbọ́ ni mo ṣe sọ pé nílé tèmi o, a ò lè ní òun ṣe kí ìyàwó kan wọṣọ míì. Bínú bá ń bí ẹ, tá bá ní òun ṣe, ọ̀wọ́n tó wá bẹ̀ kò gbọ́dọ̀ rí lójú ẹ. Ọmọ orogún àtọmọ ìyàwó ò gbọ́dọ̀ bẹ́ni tó bí wọn mọ̀ nígbà tá àlejò bá wá kí mi nílé. Olóbìnrin pupa dẹ̀ ni ohun tó fi ń ṣọ o. Ògbẹ́ni tó bá dá àǹfààní kó gbọ́ o. Mo sọ níwájú bàbá wa onírìṣà kábíyèsí, mo ní ẹṣin ló ń gbẹṣin, àmọ̀tẹ́kùn ló ń gbà àmọ̀tẹ́kùn. Béèyàn bá dóyàwó àgbà Akínbáṣọ̀run, àìríjẹ àìrímu ó tó fòṣì ọmọkùnrin. Ìṣẹ́ ní ń pọmọ gúnugún, òṣì ní ń pọmọ àparò. Bọ́n gbé sí Central Bank ó máa dolóṣì ni. Tó bá fọ́ kan. Bẹ́ẹ̀ ni olóbìnrin pupa ní ohun tó fi ń ṣọ o. Ẹlòmíà ní pé nítorí ó ti níyàwó tó pọ̀, àwọn ọlọ́kadà oníkankan, a ò ní kọ́ má ṣe èèwọ̀ ló máa béèrè ara ẹ. Ìkìlọ̀ rèé o. Ìkìlọ̀ ní ayé ìyàwó náà bó bá ń dán láàárọ̀ á bàjẹ́ lálẹ́. Torí ẹ̀ lè yẹ pé ẹni táwa náà kò ní í fẹ́, àwa náà kò ní í fẹ́. Mo sì nífẹ̀ẹ́, mo lọ joyè ní ilé àwọn bàbá ńlá mi. Mo tún gbọ́dọ̀ fẹ́ ìyàwó nílé àwọn bàbá ńlá mi. Ṣé pé kan ń bọ̀ báyìí? Wọ́n ní òfèrè dé, ó ń bọ̀, obìnrin bọ̀ lọ́nà. Ló bu ọbẹ̀ o. Ìyàwó Dáfídì nígbà tó gbà ìyàwó Ùríyà ará Hítì, ìpípa tó pa obìnrin yẹn lọ́lọ́run fi bínú sí. Ọlọ́run ní ìbá ṣe pé ìwọ sì ń fẹ́ sí lẹ́yìn 10 ni ó,
ipò òun bá fi fún ẹ èyí ṣe tí ìwọ fi pa arákùnrin rẹ nítorí ṣọlọ́run lòdì sí ni. ó ní bí ìwọ bá fẹ́ jẹ oyè àpọ́sù tàbí pásítọ̀ ó dára láti jẹ́ ọkọ kan àti obìnrin kan ṣùgbọ́n tó bá lè mára dúró Paul àpọ́sù ló sọ ó ní kí ó kú má fẹ́ ìyàwó ìyẹn ni fada ṣé mo jẹ àpọ́sù ni àbí mo fi ra mi ní pásítọ̀. So bí ìlànà mi ò bá ti gba bi tí obìnrin lè ṣe kínní ìyá tí ò bá dẹ̀ sun wọn lára torí lọ́wọ́ tá a wà yìí kò sí márèèjì mọ́ márèèjì ló dẹ̀ kú márèèjì ló wà kò sí márèèjì ṣùgbọ́n ìyàwó Àgbàkin ìyàwó onírìṣà olórí ọba aládé òrìṣà ìkọ́lé ní igba lọ nírìṣà gbogbo obìnrin tó onírìṣà bá fọwọ́ lé léjìká kó o bá gbọ́wọ́ lọ nítàn ó bà gbèsè ayé ẹ̀ jẹ́ ni ó lè má ṣẹlẹ̀ nísìnyí ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni nǹkan ń yẹn gẹ lára èèyàn. bàbá Ológun Ọ̀fẹ́ tábàwárì tó kókò lé Ọọ̀ni bíi olórí Naomi. tí ojú Ọọ̀ni bá sì wà lára ẹ̀ àfi tí Ọọ̀ni fún ara ẹ̀ bá fẹnu ra ẹ̀ sọ pé òun kọ́ ló kù o torí òrìṣà kan tó lé nígbà ni onírìṣà olórí ọba aládé kábíyèsí ọba adéyẹyè àrólé Oòduà kìnìún ẹ̀yà Yorùbá òrìṣà lòun fúnra ara ẹ̀ o kì í ṣe èèyàn òun. ìkìlọ̀ rèé o. òrìṣà ni o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe é gbogbo ẹ̀yin tẹ́ ń rò pé lè ṣe é gbogbo ẹ̀yin tẹ́ ń gbà lérò bí mọ́tò bá ṣe erukuru ẹ̀ á tẹ̀lé ni o torí pé kò ṣeé gbé yí kò ṣeé wẹ̀ lóògùn mo nájẹrá mo nájẹpọ̀ kì í ṣe bó ṣe gbé mi ló máa pọ̀ o ìgbésí ayé ẹni yẹn kò ní dán mọ́rán o ṣùgbọ́n kò ní tètè mọ̀ torí ilé tó wó kì í ṣe jọ́kan ló ti ń múra àti wó lójijì ló kàn máa wó lulẹ̀ gbogbo ọba aládé tó bá wọ̀ pé bí tó bá ṣòro tó bá ti dá arábìnrin kan kọjá tí ò fẹnu ra ẹ̀ sọ pé òun kọ́ lẹ̀ tárábìnrin yẹn ń lọ ṣe ohun tí kò yẹ kó ṣe tàbí ẹnìkan lọ bá ṣe fẹ́ kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́mọlanke tó fojú di rélùwé ni o kò dìgbà ká má sọ ń bá a ṣẹlẹ̀ sí. kí wàá ní ká sọ pa Portable olórin tàkasúfè tí ó ti ṣe kòlúbọ́ọ̀dì fún. ẹni fọ́mọ níjù àṣẹ̀ràn abọ́ra ẹni tó bá ti fọ́mọ níjù àṣẹ̀nà ẹbọra ohun tó so mọ́ gbéyàwó pọ̀ ohun tó jọ ohun la fi ń wéhun èpo ẹ̀pà ló jọ pọ̀ sí ẹ̀lérí àárọ̀ ọ̀pẹ ó ṣe déédéé èèkánná alábàáhùn ìgbà tí ẹ wo Portable ìgbà tí Portable fẹ́ kun yín dání ẹgbẹ́ ìwò síra wọn ẹgbẹ́ ìwò síra wọn torí pé Portable ògo tọ́lọ́run fún kò ní ọ̀wọ́n olùbádámọ̀ràn tó bá níyà ìyá ẹ̀ kò fún jàmọ́nú tó bá dẹ̀ ní bàbá kàríkà ṣọ́ọ̀pù ni torí kò ní fẹ́ kẹ́sìn ilé kò sí bàbá tó máa fẹ́ kẹ́sìn ilé òun kó já lọ àṣírí ìpamọ́ gbogbo ẹ̀dá tó bá ti fi òbò ṣẹlẹ́yà àṣírí ẹ̀ kò lè bò láéláé gbogbo ọkùnrin tí a bí nínú obìnrin torí kò sí mo fẹ́ sọ nǹkan kan fún yín lénìí kò sí ọkùnrin tí kò bá yà ẹ̀ sùn ọkùnrin tí ó jọkùnrin tó máa ní ìgbà tán bí òun ò bá yà wọn sùn kò sí. ẹ ṣáà wò. ìdí ni pé kọ́mọ tó jáde látojú ara obìnrin nǹkan ọmọkùnrin ẹ̀ máa kọ nǹkan ìyá ẹ̀ kí ni ìyàtọ̀ àṣírí tó so mọ́ òbò ọ̀wọ́n babaláwo ní òbò kò jẹ́jẹ́ ẹ̀hún ẹ̀ lójú èèyàn tó bá ṣe fatán tó bá fẹ́ bò
àṣírí tó so mọ́ pọ̀ láti wá fi bí ìbáwáyé ẹ kó wá fi ṣe yẹ̀yẹ́. Ohun tó ń bi ni á bi ni o, ohun tó ń béèrè á béèrè. Ṣùgbọ́n kò sẹ́jọ́ lọ́wọ́ ẹni tó jàmàlà tí ò ṣíwọ́. Èèyàn tó fẹ̀gùsí ṣe nọ́mọ̀ lárí bá wí. Àwọn ológo tẹ́tẹ́ ń kọ̀bọ̀. Báṣọ bá máa pa ni ajáṣọ rí. Orúkọ lásán ó ti tó fún Queen Dami. Queen Naomi, obìnrin gidi téèyàn lè fi tọrọ fóbìnrin ni. Láti ìgbà tó ti lọ, àfẹni tó bá fẹ́ ràbú nìkan ló kù. A ò tí ì gbọ́ rí pé ẹni tó ń tẹ̀lé rè. A ò tí ì gbọ́ rí pé ẹni tó ń bá ṣe fẹ́ kọ̀kọ̀ rí. Torí ó jẹ́ nìkan tó wá láti ìdílé Kìrìsìtẹ́nì, ó dẹ̀ fi wá Kìrìsìtẹ́nì, ó dẹ̀ fi àdúrà Kìrìsìtẹ́nì náà gbé ọ̀pá Árónì bàbá wa onírìṣà sókè, tó jẹ́ pé títí dọ̀la àwa ìjòyè àti bàbá wa onírìṣà olórí ọba aládé bí Naomi bá ní ó yá lónìí, gbogbo wa jẹ́ tẹ̀wọ́gbà fún a máa tẹ́wọ́ gbà. Tó bá lóun fẹ́ padà. Tó bá fẹ́ padà lónìí tí ìlú ti fọ́ la máa la fi pàdé ẹ̀, torí pé obìnrin tí a fi ń ṣàdúrà fún bìnrin. Ìjẹ́ bàbá tiẹ̀ kọ́. Ọba kì í kọbìnrin. Ọba wa onírìṣà olórí ọba aládé kìnìún ẹ̀yà Yorùbá kábíyèsí o kò kọ́ Queen Naomi o, torí kò ń jáde lẹ́nu ọba pé mo kọbìnrin. Ó díjọ́ tí bàbá bá sọ pé òun kọ̀, àmọ́ bàbá kò jẹ́ sọ pé òun kọ̀. Bí bàbá òṣèré wa kọ Queen Naomi yìí, tábà ọkùnrin kan tó bá ń sáré tẹ̀lé Naomi káàkiri, kí ni ó ṣẹlẹ̀ sínú wọn? Táyà wájú kì í bá tẹ̀yìn, ó máa lé ní kò lè bá. Bó bá dẹ̀ bá ajẹ́pọ̀ ti ní accident nìyẹn, tọ̀hún yẹn parí iṣẹ́ ayé ẹ̀ nìyẹn. Tó Dami tó wá ń sáré tẹ̀lé pọ́tẹ́bù tó ń ṣe lé ṣe tọ̀hún yìí, kí ni ìmọ̀ràn fún olórí míì náà tó lè fẹ́ kó lé ọba tára fi ti Dami táwa fi ṣàkàwé pé ẹ̀jẹ̀ pé ìbálàfin ló fẹ́ ní gbogbo ìṣẹ́ tí kí ni ìmọ̀ràn ń sàrò ilé ká mọ̀ fi ṣe lọ díẹ̀díẹ̀. Queen Dami. Dami bẹ́ẹ̀ ni tó bímọ fálàfin Ọ̀yọ́. Tó bímọ fálàfin Ọ̀yọ́ tẹ́lẹ̀. Mo sọ pé ẹni bá fẹ́mọ níjù á ṣe àna ẹbọra. Ọ̀nà àna burúkú ṣe é fẹ́, ìyà burúkú ni kò ṣe ní. Àtàna burúkú àti ìyà burúkú kéèyàn kúkú fún gbogbo wọn lẹ́ẹ̀kan má bá tì wọ́n lọ. Èèyàn bí ìgbín ló lè gbín, ẹni bí ahun ló ń ra ahun he. Portable àti Dami. Ọ̀rọ̀ wọn kò yàtọ̀ sí jàǹbátà fún jàǹbárà. Jàǹbátà fún jàǹbárà ẹdìyẹ Ìjẹ̀bú. Ẹdìyẹ tó 2000 tí babaláwo lọ sọ́jà tó rà ní 500 torí pé àfẹ̀mọ̀jú tó gbé délé tẹ́dìyẹ ti fọ́ lójú ọ̀tún. Ẹdìyẹ yẹn kò wúlò láti fi ètùtù, ó wá fẹ́ dá padà. Ẹlẹ́dìyẹ ní ṣé ìwọ kò mọ̀ pé ẹdìyẹ tó rà lọ yẹn ó tó 2,000 tó wá rà ní 500 naira. Jàǹbátà fún jàǹbárà ni ṣó lè gbà lọ́wọ́ ẹ̀ padà. Èèyàn bí ìgbín ló ń hègbín, ẹni bí ahun ló ń ra ahun he. Ó ṣe rí mi. Bàbá ká tó máa lọ sà, ó ní èèyàn ńlá tí ó gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe Yorùbá ní ìgbàgbọ́ nínú àṣà pé Kìrìsìtẹ́nì ẹ̀rìn ń bẹ̀ náà ẹ̀sìn nílànà Mùsùlùmí ní tó bá ti jẹ́ àfáà àbúráyé náà Mùsùlùmí náà ni. Bàbá a máa rí pé gbogbo nǹkan tí pọ́tẹ́bù fi ń ṣagbára láàárín lórí íńtánẹ́ẹ̀tì lásìkò yìí ìdí ẹ̀rọ mú gbìn ó mú kinní ó bí tó ti ń pa bìbóṣà tó ti ń wẹ kinní kan lódò eléyìí ṣé ohun ìkọ̀kọ̀ ló yẹ kó jẹ́ ni àbóhun gbangba kí sì ní ọ̀rọ̀ fún bàbá tó ní bàbá ń bẹ láyé bọ́mọ ẹ ló ṣe báyìí kí ni ìmọ̀ràn yín gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí àgbà akin Baṣọ̀run ilẹ̀ Yorùbá. Tẹ bá kíyèsí dáadáa gbogbo ibi tí Portable ti ń post ìrákòrò là ń règbín ìrákòrò là ń rahun àbìlù náà ń fi iṣẹ́ yẹn ṣe
àṣejúdélẹ̀ ń ti gbìn ìrákòrò ń táwọn iṣẹ́ burúkú ni kì í ṣe iṣẹ́ kéèyàn náwó lọ́wọ́ ẹ̀yìn rí kó ṣó ilé babaláwo yẹn àbẹ̀rí kí babaláwo yẹn ṣó ẹ̀ mọ́ àbí kó ṣó fèsì ara ẹ̀. àbí kó ṣó fèsì ẹ̀ mọ́ babaláwo kò jẹ́ gbà láyé kan ṣó fèsì òun mọ́ irú ohun tó ń ṣe yẹn àdúrà tó bá máa gbà o ò ní gbé sáyé torí pé kò sẹ́ni tá ń pè tí kì í jẹ́ gbogbo wa là jẹ́ ṣùgbọ́n wọn kan ló ń fàṣẹ sí ló fi ń jẹ́ wọ́n bá mú pọ́tébù lọ síbi tó ti ń tọ́jú alárùn ọpọlọ bá ọba dá dúró akọ ògùn fún pé bó bá délé kó má lọ lò ohun kan ti yẹgẹ lọ́pọlọ ẹ̀. ìrànlọ́wọ́ rẹ̀ ní gẹ́gẹ́ bí òbí lẹ́sọ̀ fún bàbá rẹ̀ bàbá ń bẹ láyè. bàbá kàríkà ṣọ́ọ̀bù bí bàbá bá bá pọ́tébù ṣọ̀ṣọ́ lè gbọ́ ọ̀tọ̀ ni ká pèèyàn ṣàkíyèsí kó gbọ́ ọ̀tọ̀ ni tinú mi ni máa ṣe ṣùgbọ́n kò sí ẹ̀dá tó sọ pé tinú mi ni máa ṣe tọrọ ẹ̀ kì í já sábàámọ̀ ṣe bẹ́ẹ̀ náà gbọ́ tí Queen Dami sọ ó ní Portable náà òun ti ya wèrè orí òun ti yí níwọ̀n bá tóun fi kọ òun lẹ̀ pé kó ṣàdúrà fún òun àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ewé kòkó la fi ṣe lù irun mú la máa fi lù ẹni tó máa jó adití ni ó wá kọgbọ́n tá máa fi ṣe tó máa fi bọ́ sójú ẹ̀. ló mọ ọfẹ o ẹ̀sùn ọdún o.